Aláròye máa wí o. Ikú ṣọ́ọ̀ṣì CAC, ohun tó ṣẹlẹ̀ nílùú Eruku kọ́ ni àwọn ọlọ́pàá gbé jáde. Bukola Arugba. Gbajúgbajà òṣèré tíátà ni Bukola Grace Awoyemi, tọ́pọ̀ èèyàn mọ̀ sí Bukola Arugba, ti fa ìbínú ńlá yọ sáwọn ọlọ́pàá ìpínlẹ̀ Kwara lórí ìròyìn kan tí wọ́n kọ́kọ́ gbé jáde nípa ìṣẹ̀lẹ̀ ìṣekúpani tó wáyé láti ọwọ́ àwọn agbébọn kan nílùú Eruku, èyí tó wà níjọba ìbílẹ̀ Èkìtì nípínlẹ̀ Kwara, pé kì í ṣe wípé wọ́n jí èèyàn gbé, wọ́n gbìyànjú láti jí wọn gbé ni. Ìyàwó gómìnà ìpínlẹ̀ Kwara Olúfọlákẹ́ Abdulrasaq ló gbé àtẹ̀jáde kan tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà SP Adétòun fi síta sójú òpó ìkànnì ayélujára rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ burúkú tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Ohun tó sì kọ sínú àtẹ̀jáde náà ni wípé àwọn agbébọn gbìyànjú àti ṣọṣẹ́ nílùú Eruku ní nǹkan bíi aago 6 ìrọ̀lẹ́ ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 18 oṣù kọkànlá yìí, àmọ́ lójú ẹsẹ̀ ni ọ̀gá ọlọ́pàá tẹ̀sán Eruku pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn fìjìláńtẹ́ ti dojú ìjà kọ wọn. Bí wọ́n ṣe ń yìnbọn lákọlákọ látinú igbó tó wà lẹ́yìn odi ìlú làwọn ọlọ́pàá náà ń dá wọn lóhùn títí tí wọ́n fi juwọ́ sílẹ̀ tí wọ́n sì sá wọgbó lọ. Lẹ́yìn tí wọ́n lé wọn lọ tán ni wọ́n rí ọkùnrin kan, ọ̀gbẹ́ni Adéyẹmí, tí wọ́n yìnbọn lù nínú ṣọ́ọ̀ṣì ìjọ Àpọ́stélì Kristi Òkè Ìṣẹ́gun. Inú igbó ni wọ́n ti ṣe alábàápàdé ọ̀gbẹ́ni Túndé Àsàbà Àjàyí ní tirẹ̀ tóun ti fara gbọ́ta, kí wọ́n tó rí Ṣẹ́gun Alájà tó jẹ́ fìjìláńtẹ́ tóun náà ti fara gbọ́ta. Àwọn ni wọ́n gbé Alájà lọ sílé ìwòsàn ECWA tó wà nílùú Eruku fún ìtọ́jú. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Kwara gbóríyìn fún àwọn agbófinró àtàwọn fìjìláńtẹ́ fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe, tó sì fi ń dá àwọn ará ìlú lójú pé iléeṣẹ́ ọlọ́pàá kò ní sinmi títí tí wọn yóò fi ṣẹ́gun ìwà ọ̀daràn pátápátá nípínlẹ̀ Kwara. Ohun tí Arugba gbọ́ rèé tó fi faraya lórí fídíò kan tó fi sórí ẹ̀rọ ayélujára rẹ̀ lọ́jọ́rùú Wednesday ọjọ́ 19 oṣù yìí, nínú èyí tó ti fi ìbínú sọ̀kò ọ̀rọ̀ sáwọn ọlọ́pàá àti ìyàwó gómìnà ìpínlẹ̀ Kwara fún irọ́ tí wọ́n pa lórí ìṣẹ̀lẹ̀ náà. Obìnrin tí wọ́n tún máa ń pè ní ìyá ìbejì yìí ni, orúkọ mi ni Bukola Grace Awoyemi, ọmọ bíbí ìlú Eruku ni mí, irọ́ burúkú lẹ̀ ń pa, àṣìgbọ́ ọ̀rọ̀ lẹ̀ ń sọ jáde, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n fara gbá nínú ìṣẹ̀lẹ̀ yẹn, ìkọlù tààrà ni, kì í ṣe ìgbìyànjú láti ṣe ìkọlù rárá. Inú mi bàjẹ́ gidigidi nígbà tí mo rí ìròyìn tí ẹ fi síta níbi tí ẹ ti júwe ìṣẹ̀lẹ̀ ọ̀hún bí ohun tó kàn fẹ́ ṣẹlẹ̀ lásán. Èèyàn 3 ni wọ́n pa. Mo ti pe àwọn èèyàn mi, 4 nínú àwọn ẹbí mi ni wọ́n wà lára àwọn tí wọ́n jí gbé. Lára àwọn tí wọ́n jí gbé ni àbúrò ìyá mi tó ń jẹ́ Ajíhìnrere Títí Balógun àti ọmọ ẹ̀gbọ́n mi kan, Ebenezer Aina. Inú mi kò dùn sí fídíò tí mò ń ṣe yìí rárá, ṣùgbọ́n mo gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ láti já okùn irọ́ burúkú tẹ̀ ń pa. Ìrora ńlá ló ń ṣẹlẹ̀ nílùú mi lọ́wọ́lọ́wọ́ nítorí kò sẹ́ni tó lè sọ bóyá àwọn tí wọ́n jí gbé yóò lè padà sílé láàyè tàbí bẹ́ẹ̀ kọ́. Òfegè ìròyìn lẹ́ ń gbé jáde, ohun tẹ́ ń sọ fárá ìlú yàtọ̀ pátápátá sóhun tó ṣẹlẹ̀ lérùkù. Pẹ̀lú ìtara lọmọbìnrin yìí fi sọ̀rọ̀ nínú fọ́nrán fídíò tó fi síta náà. Èèyàn kò sì nírò lọ títí kó tó mọ̀ wípé ìṣẹ̀lẹ̀ ń kan gbọ̀ngbọ̀n, ó sì ká lára gidi nítorí ó fẹ́rẹ̀ máa sunkún nígbà tó ń sọ̀rọ̀ náà tí òógùn sì ń bò lára ní kọ̀ṣẹ̀kọ̀ṣẹ̀. Alẹ́ ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 18 oṣù yìí ni àwọn agbébọn kan ya bò wọ́n nínú ṣọ́ọ̀ṣì ìjọ Àpọ́stélì Kristi CAC tó wà nílùú Eruku, níbi tí wọ́n ti yìnbọn pa àwọn olùjọ́sìn 3 kí wọ́n tó kó ọ̀pọ̀lọpọ̀ àwọn olùjọ́sìn yìí wọnú igbó lọ. Ohun tá a gbọ́ ni pé kò tíì sẹ́ni tó lè sọ pàtó iye àwọn tí àwọn agbébọn ọ̀hún jí gbé lọ nínú ṣọ́ọ̀ṣì náà. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló mú kí gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrasaq tètè ké gbàjarè sí ààrẹ Bọ́lá Tinubu láti pàṣẹ kíkó ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ṣọ́ ààbò wá sí agbègbè Eruku tó pààlà pẹ̀lú ìlú Ẹ̀gbẹ́ nípínlẹ̀ Kogi. Àmúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà tó fìdí èyí múlẹ̀, ìyẹn Ibrahim Abdullateef, ní àwọn ẹ̀ṣọ́ aláàbò bíi sójà, ọlọ́pàá, àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ àtàwọn fìjìláńtẹ́ ni wọ́n ti ń lépa àwọn ọ̀daràn tó wá ṣọṣẹ́ nínú ṣọ́ọ̀ṣì CAC Òkè Ìṣẹ́gun Eruku kí wọ́n lè dóòlà àwọn tí wọ́n jí gbé lọ. Olúṣẹ́yẹ Ìyíáde ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròye Online TV.